Ẹ kú dédé àsìkò yìí gbogbo tí ẹ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn odi, ẹ jẹ́ kí a gbàdúrà. Olùfẹ́ wa wọn bàbá wa àti Ọlọ́run wa, gbé yín ga fún àánú àti ojú rere tí a rí gbà láti tún rí ọjọ́ ẹtì mìíràn nínú oṣù ìkọkànlá. A gbàdúrà wípé gbogbo ọjọ́ tó ń jẹ́ ẹtì nínú ayé wa, ẹ̀yin Olúwa yóò mú kúrò. Ẹ ó fún wa ní àṣeyọrí pọ́nbélé àti èyí tí ó làmìlaka. Ògo ni fún orúkọ mímọ́ yín, nítorí ọ̀rọ̀ tá ò gbéyẹ̀wò lénìí yóò ṣe ayé ọkàn àti ara wa ní rere o. A ó sì jẹ́ olùgbọ́ àti olùṣe ọ̀rọ̀ náà, nítorí tí a gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa. Àmín. Ìwé ọ̀run ṣíṣí tí a tẹwọ́ olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè kọ. Èní ọjọ́ ẹtì ọjọ́ 14 oṣù ìkọkànlá. Àkòrí tí a ó gbéyẹ̀wò sọ wípé mímọ́ ẹ̀mí yàtọ̀ apá kejì. Mímọ́ ẹ̀mí yàtọ̀ apá kejì. Àwọn àkọ́sórí wa nínú ìwé Jòhánù kínní orí ìkẹrin ẹsẹ̀ ìkíní. Jòhánù kínní orí ìkẹrin ẹsẹ̀ ìkíní. Olùfẹ́, ẹ má ṣe gba gbogbo ẹ̀mí gbọ́ o, ṣùgbọ́n ẹ dán àwọn ẹ̀mí wò bí wọ́n bá ṣe ti Ọlọ́run, nítorí àwọn wòlíì èké púpọ̀ ti jáde lọ sínú ayé. Nígbà tí a mú bíbélì kíkà wa lénìí nínú ìwé ìṣe àwọn àpọ́stélì orí ìkẹrìndínlógún ẹsẹ̀ ìkẹrìndínlógún títí dé ìkejìdínlógún. Ìwé ìṣe àwọn àpọ́stélì orí ìkẹrìndínlógún ẹsẹ̀ ìkẹrìndínlógún títí dé ìkejìdínlógún. Ó sì ṣe bí àwa ti ń lọ sí ibi àdúrà náà, ọmọbìnrin kan tí ó ní ẹ̀mí àfọ̀ṣẹ ó pàdé wa, ẹni tí ó ti fi àfọ̀ṣẹ mú èrè púpọ̀ fún àwọn olúwa rẹ̀. Òun náà ni ó ń tọ Pọ́ọ̀lù àti àwa lẹ́yìn, ó sì ń kígbe wípé àwọn ọkùnrin wọ̀nyí ni ìránṣẹ́ Ọlọ́run ọ̀gá ògo tí ń kéde ọ̀nà ìgbàlà fún yín. Ó sì ṣe èyí fún ọjọ́ púpọ̀, ṣùgbọ́n nígbà tí inú Pọ́ọ̀lù bàjẹ́ tí ó sì yí padà, ó wí fún ẹ̀mí náà pé mo pàṣẹ fún ọ ní orúkọ Jésù kí o jáde kúrò lára rẹ̀. Ó sì jáde ní wákàtí kan náà. Wàyí, ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́ ẹtì. Ẹ̀bùn ìmọ̀ ẹ̀mí yàtọ̀. Ó máa ń ran àwọn Kìrìsìtẹ́nì lọ́wọ́ láti ṣe ìdámọ̀ irú àwọn ẹ̀mí tó ń ṣiṣẹ́ nínú ayé àwọn ènìyàn tí wọ́n bá pàdé. Fún àpẹẹrẹ, nígbà tí onígbàgbọ́ kò bá ní ẹ̀bùn ìmọ̀ ẹ̀mí yàtọ̀, kò ní lè sọ nígbà tí ó bá pàdé ẹnìkan tí kìí ṣe ọmọ Ọlọ́run. Ṣùgbọ́n tí ẹni náà bá díbọ́n bí ẹni pé òun kún fún ẹ̀mí mímọ́ pẹ̀lú ẹ̀bùn ìmọ̀ ẹ̀mí yàtọ̀, a fún àwọn onígbàgbọ́ ní agbára láti mọ àwọn ìkòkò tí ó da aṣọ àgùntàn bora ní àyíká wọn. Ọlọ́run pinnu pé ẹ̀bùn yìí yóò kó ipa pàtàkì ní ayé àwọn onígbàgbọ́. Ó sì máa ń dàgbà sí i látàrí ìbáṣepọ̀ tímọ́tímọ́ pẹ̀lú rẹ̀. Ó ṣe ní láàánú pé ọ̀pọ̀ àwọn onígbàgbọ́ kò rí ìwúlò rẹ̀. O gbọ́dọ̀ kíyèsí ẹ̀wẹ̀ pé ẹ̀bùn ìmọ̀ ẹ̀mí yàtọ̀ kì í ṣe ìmọ̀ ẹ̀mí yàtọ̀ o, gẹ́gẹ́ bí ọ̀pọ̀ àwọn ènìyàn ṣe máa ń ṣì í pè. Nínú bíbélì kíkà tòní, Pọ́ọ̀lù ń sálà wà lórí iṣẹ́ pàtàkì kan hàn láti sọ fún àwọn ará Fílípì nípa Jésù. Nígbà tí ọmọbìnrin kan tó ní ẹ̀mí èṣù pàdé wọn, ohun gbogbo tí ó ń sọ nípa wọn jẹ́ òtítọ́ o. Ẹ̀wẹ̀, tí Pọ́ọ̀lù kò bá ní ẹ̀bùn ìmọ̀ ẹ̀mí yàtọ̀ ni, ìbá ti fi sí iwájú ìpolongo ìyìn rere wọn, tàbí kí ó tilẹ̀ fi ṣe olórí ikọ̀ ìyìn rere látàrí àwọn ohun tó ń sọ. Ẹ̀wẹ̀, Pọ́ọ̀lù ti rí ju àwọn ohun tí ó ń ti ẹnu rẹ̀ jáde lọ. Ó sì lè ṣe ìdámọ̀ pé ẹ̀mí èṣù ló ń ṣe agbátẹrù rẹ̀, èyí tí ó padà lé jáde kúrò ní ara rẹ̀. Bí mo ṣe sọ ṣáájú, ẹ̀bùn ìmọ̀ ẹ̀mí yàtọ̀ ó ṣe pàtàkì fún gbogbo Kìrìsìtẹ́nì. Ẹ̀wẹ̀, ó tún ṣe gbòógì jùlọ fún àwọn ìránṣẹ́ Ọlọ́run láti ṣiṣẹ́ nínú rẹ̀. Èyí jẹ́ nítorí àwọn ìránṣẹ́ èṣù ní ìgbà mìíràn wọ́n lè yọ́ wọ àárín ìpéjọpọ̀ àwọn onígbàgbọ́ nípa ṣíṣe bí ọmọ Ọlọ́run. Ìwé Kọ́ríńtì kejì orí ìkọkànlá ẹsẹ̀ ìkẹrìnlá. Ní irúfẹ́ àwọn ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀, àwọn òjíṣẹ́ ìyìn rere gbọ́dọ̀ wá wọn jáde nítorí wọ́n ti kó sí àárín ìpéjọpọ̀ àwọn ènìyàn mímọ́. Wọn kò sí níbẹ̀ láti ṣeré o, ṣùgbọ́n wọ́n wà níbẹ̀ láti jẹ́ kí iṣẹ́ Ọlọ́run kí ó falẹ̀
àti láti fa iná Ọlọ́run tó ń jó ní àárín wọn láti fà á sẹ́yìn. Olùfẹ́, o kò gbọ́dọ̀ túra sílẹ̀ o, débi pé iṣẹ́ àwọn ẹ̀mí èṣù yóò bá ọ lójijì tí o bá ti fi ayé rẹ fún Jésù Kristi tí o kò sì tí ì ní ẹ̀bùn ìmọ̀ ẹ̀mí yàtọ̀. Béèrè fún ìmọ̀ ẹ̀mí yàtọ̀ lọ́wọ́ Ọlọ́run lónìí kí a lè dá àwọn agbára òkùnkùn mọ̀ kí o sì lè dá sẹ̀ríà tó tọ́ fún wọn. Ní ọ̀la, màá máa sọ̀rọ̀ nípa bí a ṣe máa dá sẹ̀ríà fún àwọn àjẹ́, oṣó, pàápàá láàrin ìjọ. Kókó ọ̀rọ̀: ẹ̀bùn ìmọ̀ ẹ̀mí yàtọ̀ ṣe kókó fún gbogbo Kìrìsìtẹ́nì o. Ẹ jẹ́ á sọ pé bàbá mi, Ọlọ́run aláàánú, mo béèrè fún ẹ̀bùn ìmọ̀ ẹ̀mí yàtọ̀ kí n lè mọ àwọn tó yí mi ká, àti nígbà tí ìkookò bá fẹ́ darapọ̀ mọ́ àwọn àgùntàn kí àṣírí wọn kí ó lè tú. Olúwa yọ̀ǹda ẹ̀bùn ìmọ̀ ẹ̀mí yàtọ̀ fún wa o. Ògo ni fún orúkọ yín nítorí tí ẹ ti ṣe bẹ́ẹ̀. Olúwabùkọ́lá Ayako ni orúkọ mi o. Ẹ máa bá mi like, ẹ máa share, ẹ máa comment nípa ẹ̀ kí àwọn èèyàn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Ó dàbọ̀.